ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ kú dédé àkókò yìí a kú ojúmọ́ ojúmọ́ rí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọ̀dùnnú ojúmọ́ ìgbéga náà ló mọ́ wa lónìí láṣẹ Elédùmarè. òní ní ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 2025 lágbára àṣẹ Elédùmarè. ẹ jẹ́ kọ́kọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì olómi ọgbọ́n TV lórí ìkànnì YouTube yìí adúpẹ́ pé òkun lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin gangan ní èjìká tí ò jẹ́ kẹ́wò jábọ́ lọ́nu wa. ẹ̀yin náà fúnra ara yín ẹ fún wa ní igbó dídí ẹ fún wa sán. ẹ ń jẹ́ kí a máa mọ ọ̀nà eléyìí tí ó tútọ́ tó jẹ́ ká gbà tó jẹ́ ká gbé àwọn ọ̀rọ̀ gbà ní lórúkọ láwọn iṣẹ́ ìwádìí eléyìí tí a ń ṣe lọ́tún àti lósìn lọ. ojúmọ́ ní ojúmọ́ ire ní ojúmọ́ ayọ̀ ní ojúmọ́ ìgbéga ní láṣẹ Elédùmarè. kò ní jẹ́ ojúmọ́ ẹkún fún èmi àti yín lágbára ọba mi òkè. ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá ò ní di lágbára ọba òkè. Olúṣọlá Ṣọlá lórúkọ mi lẹ́kàn lórúkọ bàbá mi. tó bá jẹ́ ìgbà kọ́kọ́ tẹ̀yìn ń wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ẹ bá mi subscribe sórí ìkànnì yìí. òní ọjọ́ Jímọ̀ àní amúra Jímọ̀ àwọn èèyàn sì ti sọ pé mo jọ Fúlàní. ọmọ Ẹ̀gbá ni mí mo ní ṣàjọ máa gbòǹgbò àkàlà ọmọ eré jù gan lọ́mọ ìṣílẹ̀kùn palẹ̀kùndé. ibo ni ọ̀rọ̀ tí nǹkan tí mo fẹ́ yànnà lọ́la ní òní yìí ní àná a jíròrò bẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ Imperial Majesty. àkọ́kọ́ ọbẹ̀ ni wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé oníròyìn tèmi jẹ́ oníròyìn ò jẹ́ kó fì sí apá kan sí ìkejì. bí nǹkan bá ṣe wá òun loníròyìn yóò ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ẹ̀yin aráalé. ó wá kù sọ́wọ́ aráalé láti fì sí apá ibi tó bá wù ú. Aláàfin ò ṣe rí fín o bẹ́ẹ̀ sì rèé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kò ṣe kọlù. ọba lọba ó máa jẹ́ títí láéláyé ní ilẹ̀ Yorùbá. àpèrè yẹn àpèrè àpọ́nlé ni. ohun tó bá ń ṣẹlẹ̀ lágboolé lọ́ba tá a bá gbé wá ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin tẹ́ ń wò wá ẹ mọ̀ jù wá lọ ṣá. nítorí pé iṣẹ́ ìwádìí eléyìí tí àwa fẹ́ mọ̀ òun la máa ṣèwádìí láti mọ̀. ó ń rọrùn kí ọ̀jọ̀gbọ́n kó máa wò wá. tá a bá ń sọ̀rọ̀ nípa ìlú kan ó ń rọrùn kí onílùú fúnra ara rẹ̀ kó máa wò wá kò sẹ́ni tó lè mọ̀ ọ́ pọn bí ọlọ́mọ o. ìdí tí mo ṣe sọ wípé àwọn lọ́balọ́ba yìí ẹni àpọ́nlé ni wọ́n. òun rèé o ṣé ẹ mọ̀ wípé ní kété tí èèyàn kan bá ń jẹ́ Ràṣídì ní kété tó bá ti jẹ Aláké tilẹ̀ Ẹ̀gbá ṣé ẹ mọ̀ wípé wọn ò ní pè é ní Ràṣídì mọ́ Aláké tilẹ̀ Ẹ̀gbá ló máa pè é. kábíyèsí ọba Ọ̀wọ̀ Adé bí ò bá ní kúlẹ̀kúlẹ̀ bóyá afẹ́yàn náà pé Aláàfin wo ni ẹ̀ ń sọ náà ṣé Aláàfin Lámídì ni àbí kinní kan ni dárúkọ wípé kábíyèsí o ọba Ọ̀wọ̀ Adé. Aláàfin là á máa pè wọ́n. àpèrè tí wọ́n jókòó sí yẹn àpèrè Aláàfin ni. Ṣọ̀ún là á máa pe ọba tó bá jẹ́ l'Ògbómọ̀ṣọ́. tá a bá fẹ́ mọ̀ pé ókè Ṣọ̀ún wo là ń sọ sí Ṣọ̀ún àná ìjẹta àbí tòní làá jẹ́ sọ pé Ṣọ̀ún ọba Gándì. Ọọ̀ni là á máa pe ọba tó bá ń jẹ. fún ìdí èyí àpèrè wọn yẹn àpèrè gbarúmọlẹ̀ ni.
àpèrè àwọn baba ńlá baba ni lọ́balọ́ba ò ṣe rí fín ṣùgbọ́n ibi tí nǹkan bá ń jẹyọ sí làá máa sọ̀rọ̀ lé lórí tí ẹ bá ti rí àwọn tí a bá wà lórí ìkànnì YouTube tá a bá gbé wá àwọn bloggers fẹ́ jẹun ni àwọn bloggers fẹ́ ṣe gbá ọfẹ́ ṣàwo ni lórí ọ̀rọ̀ Imperial Majesty ò ṣẹ̀ṣẹ̀ máa dá wọ́n pọnyán ni sílẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa dá sílẹ̀ nínú comment section mo rí àwọn tí wọ́n bú wa mo rí àwọn tí wọ́n sọ pé wọ́n tún ti gbówó fún wọn àfi kẹsàn nípa láà mo rí àwọn tí wọ́n sọ pé ẹ tún sọ̀rọ̀ bú Soun you cannot say thank God wípé oríṣiríṣi ojú ìwòye oníkálukú lu Aláàfin good nítorí pé a gbìyànjú láti gbé ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ sì rí àwọn ẹlòmíín ṣàlàyé whom we can call the Imperial Majesty àwọn ẹlòmíín dẹ̀ ṣàlàyé pé since we did not have Ọ̀yọ́ Empire again òyìnbó ló tún fẹ́ dá wàhálà lẹ́yìn ọba aládé ń jẹ́ ní ilẹ̀ Yorùbá òyìnbó ló gbé oríṣiríṣi ọ̀rọ̀ àpọ́nlé wá ló pe àwọn kan ní His Royal Highness ó pe àwọn kan ní His Imperial Majesty bóyìnbó ò bá dé láti fi èdè wọn láti fẹ́ tún fi tú wa ká a ò tún ní gbọ́ gbogbo eléyìí tí His Imperial Majesty tí kò bá jẹ́ gbòógì sí kábíyèsí Soun Ògbómọ̀ṣọ́ a whole president of Nigeria ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò ní ṣe mistake àti pé wọ́n ní His Royal Highness kí Soun Ògbómọ̀ṣọ́ kọ́dẹ̀kọ́dẹ̀ tí wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ níbẹ̀ tí wọ́n sọ wípé for note of correction Imperial Majesty àwọn kì í ṣe His Royal Highness president ni wọ́n correct now adẹ̀ wá ń gbé yẹ̀wò pé ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò kì í ṣe láti fi rí ọba kankan fín o ẹ jẹ́ ká ní ìmọ̀ kíkún lórí rẹ̀ kì í ṣe láti bẹnu àtẹ́lu Aláàfin kì í ṣe láti bẹnu àtẹ́lu Soun Ògbómọ̀ṣọ́ Soun Ògbómọ̀ṣọ́ nìkan ṣokọ́ ló ń jẹ́ ni wọ́n ń lo Imperial Majesty àwọn ọba kan wà ní ìlú Ògbómọ̀ṣọ́ iná tọ́wọ́ náà lo Imperial Majesty náà àwọn ọba kan míì náà wà ní ilẹ̀ Yorùbá yìí yàtọ̀ sí Aláàfin yàtọ̀ sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ táwọn náà lo His Imperial Majesty thank God ẹnìkan sọ nínú comment section wípé His Imperial Majesty yẹn Soun ò lè dédé fún ara rẹ̀ wípé ìjọba tó fi joyè náà ni wọ́n kọ sínú ìwé oyè wọn sínú ìwé certificate wọ́n kún máa ń gba certificate the certificate is issued by government state government àwọn gómìnà tí gómìnà bá ráyè lọ́jọ́ ìjòyè ọba kan wọ́n á rán ẹni tó jẹ́ commissioner for chieftaincy and local government issues wọ́n máa rán wọn àwọn ní wọ́n ò present ìwé ẹ̀rí wípé a fi yín jọba nínú ìlú yìí wọ́n present ẹ̀ fún wọn ohun tó bá sì wà nínú ìwé ẹ̀rí yẹn òun náà làwọn ọba yẹn á máa tẹ̀lé láti máa fi pè wọ́n àrí ọba kankan fi o wọn ò sanwó fún ìkànnì Olómi Ọgbọ́n TV láti bẹnu àtẹ́lu ọba kankan kájọ jíròrò rẹ̀ current issue that happen àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kájọ sọ kó yanjú kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tí ibi tẹ́ ti máa mọ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní wípé Soun Ògbómọ̀ṣọ́ have to correct president ààrẹ Bọ́lá Ahmed Tinubu ok ṣé gbogbo àṣẹ̀ṣẹ̀ lọ sí gathering tó jẹ́ pé bóyá ó jẹ́ kí wọ́n pè mí ní Mr. Olúṣọlá Olómi Ọgbọ́n kéèyàn kan wá pé Master Olúṣọlá Olómi Ọgbọ́n tí a mọ̀ pé ó fara pẹ́ra wọn Mr. àti Master
ó fara pẹ́ra wọn. Kí n wá débẹ̀ kí n wá sọ pé ẹ má pè mí master, ẹ pè mí ní Mr. Olúṣọlá Olómiọgbọ́n. Bí ò bá ti ní ìkankan ńlẹ̀ tẹ́lẹ̀ such can't happen. Àwọn little mistake kankan wà tó jẹ́ pé èèyàn fojú fòdá, ṣùgbọ́n àwọn little mistake kan wà téèyàn ò ní fojú fòdá due to àwọn nǹkan tó bá ti ṣẹlẹ̀ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀. Òun lọ̀rọ̀ Imperial Majesty ni mo ṣe sọ pé ẹ jẹ́ kí àwọn ọ̀jọ̀gbọ́n wá ẹ wá ṣàlàyé. Táwa bá gbé wá ta sọ pé a fẹ́ wá ṣàlàyé according to bí ṣíṣàlàyé àwọn iṣẹ́ ìwádìí tá a mọ̀, òun náà ni wípé ẹni tó bá jẹ́ alákòóso ìṣàkóso empire kan, òun ni wọ́n máa ń lo His Imperial Majesty fún. Ó da ẹ̀fì yẹn lẹ̀ gbogbo ṣàṣà yàtọ̀ sáwọn àgbàlagbà tí wọ́n ti dàgbà. Àwọn ọ̀dọ́ ọ̀sìn la máa ń wo àwọn sísìn fíìmù yẹn, most especially àwọn tó bá jẹ́ ti China àbí Korea tó jẹ́ tó máa ń ṣe ní fíìmù abúlé China. Empire ló máa ní, a rí wípé Imperial Majesty ló máa ń pe àwọn ọba wọn bẹ̀. Ó dá kódà lórí ètò gan ni mo ti ṣí dictionary. Mo ṣí dictionary English, mo ṣí dictionary Yorùbá. Nígbà tí mo ṣí dictionary Yorùbá tí wọ́n tí a wo Imperial, ó fún wa Imperial Majesty, ó fún wa ní ìjọba, ṣíṣọba lórí ìjọba kan. Tá a bá dẹ̀ sọ wípé ìjọba ó ti fẹ̀jú, ó yàtọ̀ sí ìletò. Ṣé ẹ mọ̀ wípé ìjọba ni ìjọba gómìnà, wọ́n á ní local government lábẹ́ wọn. Ìjọba ni ìjọba ààrẹ, wọ́n ní state government lábẹ́ wọn. Ìjọba ni ìjọba ìpínlẹ̀, chairman local government. Wọ́n máa ní àwọn councils of development lábẹ́ wọn, àwọn ìlú kéréje lábẹ́ wọn. Òun ni àwa jọ ń jíròrò rẹ̀. Okay, ṣé láti ilẹ̀ ni Soun Ògbómọ̀ṣọ́ ti ń lo Imperial Majesty yàtọ̀ sí ọba Gandhi? Ọba Soun Ògbómọ̀ṣọ́ wo ló lo Imperial Majesty? Okay o, ṣé láti ilẹ̀ ni Aláàfin ti ń lo Imperial Majesty? Kí ni ìdí tó fà á tá Aláàfin ti kí wá ní reason tó fi fún Soun Ògbómọ̀ṣọ́ ní Imperial Majesty? Òun làwọn ọ̀kan tá à ń jíròrò lé lórí. Kí àlàáfíà bá lè jọba ní ilẹ̀ Yorùbá ni, kí gbogbo ẹ̀ kó bá lè dohun àfìsẹ́yìn tí eégún fi sọ. Ó ní gbogbo ìgbésẹ̀ táwa náà ń gbé yìí. Láṣẹ Elédùmarè, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà yìí náà kò ní dáwóró. Ṣé ẹ wá mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ wípé lemọ́lemọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba wa pọ̀, lemọ́lemọ́ àwọn ọmọ Yorùbá ló pọ̀. Nítorí pé tí àwọn aṣáájú wa bá ti ń ṣe bákan, àwọn ọmọ ẹ̀yìn náà là ń ṣe. Ẹ̀yin àgbà máa ń sọ pé tó bá porí kinní kan, wọ́n á porí olùgbóró tó fi ṣe é, àbí bóyá tó fi lù ú dẹ̀ ní bọ́ porí ajá. Ẹ̀yà Ìgbò wà ń bẹ o, kódà àwọn ẹ̀yà Ìgbò gan àgbọ́ fàákàjà kankan láàrin wọn, kò sí wàhálà kan yàtọ̀ sí àwọn IPOB tí wọ́n pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra, tí wọ́n dẹ̀ ń pè fún ìtúsílẹ̀ Nnamdi Kanu. The only issue tí wọ́n ní ọ̀dọ̀ wọn Haúsá, òun náà ni àwọn agbésùmọ̀mí tí ń yọ wọ́n lẹ́nu, tí ń dà wọ́n láàmú. Tá a sì mọ̀ pé púpọ̀ lára àwọn Fúlàní tó súnmọ́ orílẹ̀-èdè wa, láwọn orílẹ̀-èdè bí orílẹ̀-èdè Niger, orílẹ̀-èdè Cameroon, òun náà ni ó ń dà wọ́n láàmú.
yàtọ̀ sógun Fúlàní tó ń bá wa fínra, ogun abẹ́lé táwa fúnra ara wa ń fọwọ́ ara wa fà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó pọ̀. Àwọn aṣáájú wa wọn bìkítà àwa tá a wà lẹ́yìn, àwa tá a wà lẹ́yìn a bìkítà àwọn aṣáájú, à ń tò lọ́wọ̀ọ̀wọ́ sẹ́yìn ẹnìkan ni. Sọ láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀ ibi tá a bá rí tí aṣáájú kan tó súnmọ́ wa gan tó bá ṣe àṣìṣe, ẹ jẹ́ ká gbà wọ́n lámọ̀ràn ká sì sọ wípé ẹ ṣe mọ́ ṣe báyìí, nítorí pé Bíbélì sọ wípé àwọn aṣáájú yín, àwọn alàgbà yín, àwọn wòlíì yín, ẹ má bá wọn wí o, ṣùgbọ́n ẹ gbà wọ́n lámọ̀ràn. Ẹ wò pé mo kó ti Bible Christian ní mi ẹni jíwọ̀n ni. Àwọn nǹkan tó já ṣe nìyẹn, ká gbà wọ́n lámọ̀ràn, ká sì wá bí ìlọsíwájú ṣe dé bá orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ kóòtù òjíire, ilẹ̀ Yorùbá. Ó nìyẹn, ẹ ti ń kàn fíìn sí wa, kóòtù òjíire, Yorùbá, Odùduwà. Ẹ wò ó, ẹ má gbàgbé láti subscribe, ẹ fi àtẹ̀jíṣẹ́, ẹ fi comment ní sábẹ́ comment section, ẹ like, ẹ comment, ẹ bá wa pín ẹjẹ́ òdélé kẹjẹ́ òdòkó. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ sì nọ́mbà náà ti gbé ìpolówó ọjà yín wá, ẹja jọ gbéra wa lárugẹ. Títí dìgbà tá a fi pàdé, eré ayọ̀ àtàláfíà lèmi àti yóò fi pàdé láṣẹ Elédùmarè. Olúṣọlá Olómi Ọgbọ́n ló sọ pé láyọ̀ láyọ̀ lápàdé, ó dàbọ̀.